orúkọ Ọlọ́run Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, la kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ ìsinmi gbogbo àjẹ́símọ̀. Àdúrà mi sí Ọlọ́run wípé bí a ti lọ nínú ẹ̀kọ́ yìí, Ọlọ́run yóò fi ọ̀rọ̀ rẹ̀ yé wa ní orúkọ Jésù. Kí a tó tẹ̀síwájú, a fẹ́ kí ẹ dárúkọ yín fún àwọn ará ilé. Àlùfáà Isaac Ogunlade láti ìjọ Ascension of Christ Sábò Owode ní agbègbè Owode Yewa. Ṣé dáàdì orúkọ yín? Àlùfáà Solomon S. Joseph Solomon láti ìjọ St. Michael Anglican Church Ìdó-Lẹ́yìn ní Owode Archdeaconry. Ẹ ṣé, orúkọ mi ò yí padà, Revd Bọ́lọ́run dúró ní orúkọ mi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Baba, Ọlọ́run máa gbé ọ̀gá tó pè wọ́n náà, Olúwa gbọ́ ọpẹ́ wa. À ń lọ sínú ẹ̀kọ́ Bíbélì wa ti ọ̀sẹ̀ yìí, Olúwa darapọ̀ mọ́ wa. Olúwa fi ọ̀rọ̀ rẹ̀ yé wa. Ní ìkẹyìn ẹ̀kọ́ yìí ní orúkọ Jésù, ayọ̀ ajó gbà yí padà rere. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Lẹ́ẹ̀kan sí mo kí wa kú ìsinmi òní. Bí Kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ sinmi ní orúkọ Jésù. Gẹ́gẹ́ bí a ti mọ ohun tí a ń kẹ́kọ̀ọ́ lé lórí ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, òun la pè ní eré-ìje Kristẹni. Lónìí, ẹ̀ka àkòrí ohun tí a fẹ́ kẹ́kọ̀ọ́ lé lórí, òun la pè ní ohun tí eré-ìje Kristẹni túmọ̀ sí apá kìíní. Kí ni ìtumọ̀ eré-ìje Kristẹni apá kìíní? Orí ọ̀rọ̀ tí a fẹ́ gbéyẹ̀wò lónìí, òun lóhun tí a pè ní ohun tí ẹ̀mí ni, kì í ṣe ohun ti ara. Ohun tí ẹ̀mí ni, kì í ṣe ohun ti ara. Ibi kíkà wa ní ìwé Kọ́ríńtì kejì, orí 10 ẹsẹ̀ 2 sí 5. Ó yẹ bá wa kà á. Ṣùgbọ́n èmi ń bẹ̀ yín pé kí o má ṣe nígbà tí mo wà láàrin yín ni mo fi ìgboyà hàn pẹ̀lú ìgbẹ́kẹ̀lé tí mo rò pé mo ti ní ìgboyà sí àwọn nǹkan tí ń rò wá sí ibi ẹni tí ń rìn nípa ti ara. Nítorí bí àwa tilẹ̀ rìn ní ti ara, ṣùgbọ́n àwa kò jagun nípa ti ara. Nítorí ohun ìjà wa kì í ṣe ti ara, ṣùgbọ́n ó ní agbára nínú Ọlọ́run láti wó ibi gíga palẹ̀. Àwa ń sọ gbogbo èrò kalẹ̀ àti gbogbo ohun gíga tí ń gbé ara rẹ̀ ga sí ìmọ̀ Ọlọ́run. Àwa sì ń di gbogbo èrò ní ìgbèkùn wá sí ìtẹríba fún Kristi. Ẹ ṣé. Ẹ jẹ́ ká lọ sí èròǹgbà wa. Èròǹgbà àkọ́kọ́ láti jíròrò lórí ipa tí ẹ̀mí ń kó lórí eré-ìje Kristẹni. Ìkejì, láti ṣàfihàn ewu tí ó wà nínú fífi ẹran ara sá eré-ìje Kristẹni. Ipa wo ni ẹ̀mí ń kó? Ewu ló wà ní ká fi ẹran ara sá eré-ìje yìí. Pàtàkì ohun tí a fẹ́ gbéyẹ̀wò nínú ẹ̀kọ́ Bíbélì wa ti òní rèé. Ẹ máa bá wa ká lọ. Ìfáàrà. Ibi kíkà wa lónìí ń kọ́ wa pé bí a tilẹ̀ ń rìn nípa ti ara, àwa kò jagun nípa ti ara. Bí a bá rìn nípa ti ara nínú omi àti ẹ̀jẹ̀, ṣùgbọ́n ìjà wa gẹ́gẹ́ bí Kristẹni kì í ṣe nípa kíni o, kì í ṣe nípa ti ara. Èyí túmọ̀ sí pé à ń jagun nínú ẹ̀mí. À ń ṣe kíni? À ń jagun nínú ẹ̀mí. Báwo lè ènìyàn ṣe lè jagun nínú ẹ̀mí bí kò ṣe nípa àwẹ̀ àti àdúrà àti kíka ọ̀rọ̀ Ọlọ́run? Àṣìṣe tí ó burú jù tí èyíkéyìí Kristẹni lè ṣe ni kí ó máa fi ẹran ara sá eré-ìje. Èyí tí ó wọ́pọ̀ jù lónìí, ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní mo lè wàásù, mo lè kọrin, mo lè ṣèsọjí nípa ti ara ni. Ẹ dẹ̀ máa wò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń gbé àwọn ènìyàn ń làágùn nípa sísáré kàtàkàtà wọ̀nyí, ṣùgbọ́n torí pé kò sí ẹ̀mí síbẹ̀, ọkàn mélòó ni ó yí padà? Ọkàn mélòó ni ọ̀rọ̀ Ọlọ́run rí bùgbé nínú wọn? Nítorí nípa ti kí wọ́n fi ṣe, kì í ṣe nípa ti ẹ̀mí. Jésù Kristi Olúwa wa wípé ẹ̀mí ni Ọlọ́run. Àwọn ẹni tí sìn ín ni kò lè ṣe aláìsìn ní ẹ̀mí àti ní òtítọ́. Ìwé Jòhánù orí 4 ẹsẹ̀ 14. Èyí jẹ́ kí a mọ ohun tí eré-ìje ìgbàgbọ́ jẹ́. Ohun tí ẹ̀mí ni. Ìwé
Kọ́ríńtì kìíní orí kejì ẹsẹ̀ 14. Àwọn ìbéèrè fún ìjíròrò wa yóò tan ìmọ́lẹ̀ sí eréje kìrìsìtẹ́nì ṣe jẹ́ ohun ti ẹ̀mí. Ohun tí a fẹ́ kẹ́kọ̀ọ́ lé lónìí, àwọn ẹsẹ̀ bíbélì tá ò tọ́ka sí yóò fi àlàkalẹ̀ àti ìtumọ̀ tí ó yé gan ohun tí eréje kìrìsìtẹ́nì túmọ̀ sí ní ti ẹ̀mí. Láàfi àkókò ṣòfò, ẹ jẹ́ ká lọ sínú ìbéèrè wa. Àkọ́kọ́ ni wípé ṣàlàyé ohun tí ó túmọ̀ sí nígbà tá a bá wípé ohun ti ẹ̀mí ni eréje kìrìsìtẹ́nì àti pé kì í ṣe ohun ti ara. Ibi kíkà tí wọ́n fún wa ní ìwé Kọ́ríńtì kìíní orí kejì ẹsẹ̀ 13 sí 14. Pọ́ọ̀lù àpọ́stélì ló ń sọ̀rọ̀ níbí yìí. Ó ní ohun tó ń bá àwọn ènìyàn sọ kì í ṣe ti ọgbọ́n orí òun. Ó ní ṣùgbọ́n nípa ti ẹ̀mí mímọ́ Ọlọ́run tó ń gbé nínú òun ló fi ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Èyí túmọ̀ sí pé ẹ̀mí Ọlọ́run ni ohun gbogbo tí Pọ́ọ̀lù àpọ́stélì ń sọ, ẹ̀mí Ọlọ́run ló ń gba ẹnu rẹ̀ sọ̀rọ̀. Ẹ ṣé. A rí i pé Pọ́ọ̀lù tìkálà rẹ̀ ó fi yé wọn pé kì í ṣe ọgbọ́n orí òun lòun lò, bí kò ṣe ẹ̀mí Ọlọ́run tó gbé inú òun, àti pé ohun tí a fún láti òkè wá òun ló fi bá àwọn ènìyàn sọ̀rọ̀. Eréje kìrìsìtẹ́nì kì í ṣe ohun tí a rò pé a lè san 100 mítà àbí 1500 mítà àbí mo ní agbára mo ní egun, rárá o, bí kò ṣe kí ni eré ti ẹ̀mí ni. Ìdí wo ni eréje kìrìsìtẹ́nì fi jẹ́ ohun ti ẹ̀mí? Gẹ́gẹ́ bí ìhìnrere ti Jòhánù orí 4 ẹsẹ̀ 14 yẹn ti wí fún wa, tí a kà fún wa ní àìpẹ́ yìí, ó jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé eréje wa tí ń ṣe ìdí tó fi jẹ́ ti ẹ̀mí ni wípé torí pé Ọlọ́run ni ẹ̀mí fúnra rẹ̀. Ẹ̀mí ni Ọlọ́run, àwọn tí ń sìnkú láìsí ní ẹ̀mí àti lótìtọ́. So fún ẹni tó fẹ́ sá eréje kìrìsìtẹ́nì dí òpin tó fẹ́ gba dé ìyè, ó gbọ́dọ̀ gba ẹ̀mí mímọ́ Ọlọ́run láàyè, ó dẹ̀ gbọ́dọ̀ sin Ọlọ́run pẹ̀lú ẹ̀mí títọ́. Á dára fún yín ní orúkọ Jésù. Ìbéèrè kẹta sọ pé tọ́ka sí àwọn ewu tí ó wà nínú kí kìrìsìtẹ́nì máa ro èrò ti ara láti inú àwọn ibi kíkà wọ̀nyí. Ewu ló wà níbẹ̀ kéèyàn máa ro èrò ti ara. Gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù ti kọ sí àwọn ará Róòmù, ó fi yé wa pé èrò ti ara ikú ni. Pé èrò ti ara, nípa èrò ti ara, ikú a máa fa ikú bá ènìyàn. Èrò ti ara a máa mú kí ènìyàn pàdánù ìjọba Ọlọ́run. Ohun tí èrò ti ara, àwọn ohun èrò ti ara ni pé àgbèrè, ìfẹ́kúfẹ́, ọ̀rọ̀ òdì, ọ̀rọ̀ ẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A kò gbọ́dọ̀ gba èrò ti ara láàyè. A gbọ́dọ̀ yàgò fún ìfẹ́kúfẹ́, ohunkóhun tó lè sọ èmi àti rẹ di èrò ọ̀run àpáàdì. Ẹ jẹ́ ká yẹra fún bí a ti ń sá eréje kìrìsìtẹ́nì ní ayé yìí. Ìbéèrè tó kẹ́yìn ni pé báwo ni a ṣe lè sá eréje kìrìsìtẹ́nì wa nínú ẹ̀mí ní ayé yìí? Apá kìíní, ẹ jẹ́ àkọ́kọ́ yànyàn apá kìíní yìí. Gẹ́gẹ́ bí episteli tí Pọ́ọ̀lù àpọ́stélì kọ sí àwọn ará Éfésù ní orí 9 ẹsẹ̀ 10 sí 11, ó jẹ́ kó di mímọ̀ fún wa wípé a gbọ́dọ̀ jẹ́ alágbára kí a sì di ìhámọ́ra wa mú. Nípa jíjẹ́ alágbára ni pé a gbọ́dọ̀ lè jẹ́ aládùúrà kí a sì ní àfojúsùn wípé à ń lọ sí ìjọba ọ̀run. Nípa ṣíṣe èyí, a ó jìnnà sí àwọn ohun tí ń ṣe ti ayé, a sì lè bá àwọn ohun àjèjì bí àwọn ọlọ́lá, bí àwọn ìjòyè ti ayé yìí, a lè dojúkọ wọn láti lè bá wọn jà. Ṣé apá kejì ìbéèrè yẹn sọ pé ṣé àfiwé rẹ pẹ̀lú ohun tí ó ṣẹlẹ̀ nínú ìwé Ẹ́sítérì orí 4 ẹsẹ̀ 15 dé 16. Gẹ́gẹ́ bí ìwé Ẹ́sítérì orí 4 ẹsẹ̀ 15 sí 16 yẹn, tí a bá wò ó, a rí pé Ẹ́sítérì ó ké pe ẹ̀gbọ́n rẹ̀ tí ń ṣe Mọ́dékáì pé kí ó bá àwọn ènìyàn Ísírẹ́lì tó wà ní Ṣúṣánì sọ̀rọ̀ kí wọ́n lọ péjọ láti gbàdúrà àti láti máa gba àwẹ̀ fún òun. Nípa ṣíṣe èyí, ìrànlọ́wọ́ ti wà fún láti tẹ̀síwájú láti lè gbé ìgbésẹ̀ tó fẹ́ gbé láti gba àwọn ọmọ Ísírẹ́lì sílẹ̀. Ibi yìí sọ fún wa pé àwẹ̀ àti àdúrà ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ nínú ìgbé ayé wa gẹ́gẹ́ bí arìnrìn-àjò ní sí ìjọba Ọlọ́run. Ohun tí ẹ̀mí ni eréje kìrìsìtẹ́nì, a kò sì gbọ́dọ̀ fi ẹran ara sá a ní láti yẹra fún àwọn ìpèníjà
àti àwọn ewu tí kò ní àtúnṣe. Láti ṣe èyí, a ní láti lo gbogbo oore ọ̀fẹ́ tí a bá ní gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan àti ìjọ Ọlọ́run lápapọ̀. A gbúdọ̀ mọ bí a ti ń sá eréje yìí nínú ẹ̀mí nípa gbígbàdúrà, nípa kíka ọ̀rọ̀ Ọlọ́run àti yíyẹra kúrò fún ìfẹ́kúfẹ̀ẹ́ ti ayé yìí. Pàtàkì ẹ̀rọ ohun tí Ẹ́sítérì ṣe, ó pe àwọn èèyàn pé ẹ jẹ́ ká gbààwẹ̀ àti àdúrà. Nípasẹ̀ àwẹ̀ àti àdúrà, àwọn ọmọ Ọlọ́run, ohun tó dáni lójú ni wípé àwa yóò ṣe kí ni o? Àwa yóò ṣẹ́gun. Fún ìrònú, rírìn nínú ẹ̀mí ni ó lè ṣẹ́gun wíwà nípa ti ara. Ẹ jẹ́ ká wà nínú ẹ̀mí, ẹ jẹ́ ká rìn nínú ẹ̀mí. Ìgbà yẹn la lè ṣẹ́gun ti ara o. Àti àkọ́sórí wa, ìwé Kọ́ríńtì kìíní orí kejì ẹsẹ̀ 14, ẹ jẹ́ á jọ kà papọ̀. Ṣùgbọ́n ènìyàn nípa ti ara kò gba ohun tí ẹ̀mí Ọlọ́run wọn ní, nítorí pé wèrè ni wọ́n já sí fún òun kò sì lè mọ̀ wọ́n. Nípa ti ẹ̀mí ni a fi wádìí wọn. Ní orúkọ Jésù, a ò ní jẹ́ aṣiwèrè. Àmín. Kì í ṣe ẹni tó ń kàkísà kiri akọ́ ni Bíbélì sọ nípa, bí kò ṣe àwọn tí kò mọ ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn tí ọ̀rọ̀ Ọlọ́run ò ní ìtumọ̀ sí, a pè wọ́n ní wèrè, ò ní ya wèrè ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Olódùmarè, a dúpẹ́ fún oore ọ̀fẹ́ tó fún wa o. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. Nínú ẹ̀kọ́ Bíbélì tòní, fún wa ní oore ọ̀fẹ́ láti lè sá eréje yìí pẹ̀lú òtítọ́ àti nínú ẹ̀mí, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.